No, mo promise gbogbo wa. Mo ní a máa ṣe show ìyàdẹ̀ máa follow up. A máa ṣe update on tí tó bá ti install the new Awujale. With the look of things, wọn ti install a lot and oríṣiríṣi dẹ̀ à ń gbọ́ oríṣiríṣi. But whatever tá a bá gbọ́, ẹ jẹ́ àtúnyẹ̀wò. Ìyàmẹ́nu ló jẹ́ pé bọ̀dá Wasiu kan ti tún padà. Àbẹ́yìn náà rí ni àbẹ́yìn nìkan ni mo rí yẹn. ẹ̀yin tèmi ẹ wò ó lórí ọ̀rọ̀ oyè ọba Awujale níṣẹ́ ló dà pé kinní ọ̀hún kò tí ì fẹ́ fi bẹ́ẹ̀ lójútùú o. ẹ wò ó ẹ jẹ́ àgbọ́rọ̀ yìí láti orí show Sista Maureen. Ẹ má gbàgbé bẹ́ẹ̀ ṣe ń wò ó ẹ bá mi kílìkì lórí subscribe button yẹn ọwọ́ yín tẹ̀ fi ń tẹ subscribe ní orúkọ Jésù ẹ ò ní fi gbé ọmọ sí o. Ẹ máa níyàn sísá nídé tó ká jẹ́ àbẹ̀rẹ̀ mo ṣí floor open sísá tẹ́lídé tani candidate yín. Ẹ má tàṣà bẹ́ẹ̀ kíní kan ẹ sọ̀rọ̀ tani candidate yín ìyẹn la fẹ́ fi bẹ̀rẹ̀ ẹ jẹ́ àgbẹ̀ yẹn wọlé. Okay. 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 A ní àwọn 5 contenders kan náà anyway 5 àwọn 5 kan wà wọ́n náà reduce rẹ̀ sí 3. So ẹ mọ̀ pé nísìnyí àwọn tó lọ sọ́dọ̀ DSS ló ń sọ yẹn àwọn tí DSS screen àwọn yẹn ní 24 DSS ti screen ni wọ́n reduce wọn yes now. So for me, as long as nobody wants to check one, 10 years I'm supposed to. Maybe I just knew after I do the right thing. Okay. That should go and fix all of the state road first. Why not? Mi ò fẹ́ bẹ́ẹ̀ jẹ́ gómìnà yìí bí. Ó máa lọ gan-an, á lè gbìdá lálẹ́. Main choice is God's choice. So lẹ́yìn bàtà tí gbọ́ ká ti mú àṣírí ẹ̀ pé ó fẹ́ yìí kó sì kú yẹ ní gbogbo àwọn ará ìjẹ̀bú àwọn ọmọ kùsùtẹ̀ kàtàbẹ̀kúta tó ti bẹ̀rẹ̀ sí lọ́ọ́ ṣe fídíò gbogbo ọ̀. Hello Maureen Bade, what is going on with you and corridor geo? Ẹ jẹ́ àgbé ọ̀rọ̀ orúkọ yà sẹ́yìn ẹ jẹ́ ká fi ọ̀rọ̀ yẹ́ ká sọ̀rọ̀ ìjẹ̀bú ẹ má divert attention mi lálẹ́. Tí yàtà ti dàpọ̀ àwọn èèyàn tí yàtà jẹ̀ lọ àtàwọn bá bẹ̀ òkúta ẹ̀kọ́ bàtà. Most useless of not planning. Yes, I'm on my way. We are together with Ijebu. What do you have for my way? We are together with Ijebu. Ṣé ló ń kó gbogbo títì? Ṣé ló ń ṣe fídíò ẹ̀? Ẹni kí ni dàpọ̀ wá ṣe? Dàpọ̀ wá tẹ̀sílẹ̀ upload àwọn títì dáhà ní àwọn kékeré kan tó ṣe. Ṣùgbọ́n ní upload ẹ̀ ló ń fún ọ̀tọ̀ ti ṣe rèé o. Ó wá kó àwọn èèyàn propaganda. Abẹ́sùn máa sọ ọ̀kan tó darí pa òun. Ìdàpọ̀ òun máa ń Aṣíwájú àwọn èèyàn mi nù. Aṣíwájú ẹ kálẹ́ o. Bàbá Ìjẹ̀bú lẹ́ o. Ẹ wá sọ́wọ́. Tí bàbá ò ti tẹ́ mi náà, ọ̀pọ̀ bàbá rẹ̀. Ó bá wọn ọ̀nà kò ṣe jọ̀nà 2.5 kìlómítà lọ. Gómìnà wọ́n ti gẹ́ẹ̀tì yìí o. Dá pẹ̀lú wọ́n sí. And yeah, it is Ayinde this is the most worst governor so far. So we have him. Wàhálà ìdílé gómìnà yóò bá wọn ti tẹ̀ ìdílé o. Gómìnà Dàpọ̀
àwọn ọmọ sẹ́ẹ̀dì yìí yẹrí o. Adeoba, thank you. So ẹ jẹ́ kí a ṣe in an orderly manner. I know that temperature, blood pressure, everybody rise. Oh, I love the cake. Thank you for the cake, my sisters. Thank you. So everybody, ọjọ́ àrò kí ló ń ṣẹlẹ̀? Wọ́n first and foremost ó tọ́jọ́ mẹ́ta. I realize pé wọ́n ti ṣe nomination wọn, wọ́n ti lọ DSS, wọ́n ti ṣe oríṣiríṣi, wọ́n ti mú oríṣiríṣi, àwọn náà ti lo social media, kò sí nǹkan tí ò tí ì ṣẹlẹ̀. Wọ́n ní àwọn contenders kan, there are 5 of them, and gbogbo yín morúkọ wọn. Ìyẹn dáhùn circulate online. Unfortunately, nínú àwọn márùn-ún tó ń circulate online yìí, wọ́n ní kò sí anointed candidate tí wọ́n ní ìjọba. Mi ò sure o, nǹkan tí mo gbọ́ ni o, and I'm not only the anointed candidate tí wọ́n ní ìjọba mú. Well, Sister Bliss say it's 5, not 10. Yes, márùn ló kù sí. But wọ́n ní èèyàn kan. Ó ti di 5 now, not 10 anymore. Yeah, it's 5 now. Àbíṣọ́ tẹ̀mí ní ẹ̀mọ̀pẹ́ yìí Ìjẹ̀bú ẹ̀mọ̀ jù mí lọ o. 5 lèmi gbọ́ fún wà lẹ́ o. Mọ̀rí, as out of today, 10 yẹn ṣì wà bẹ́ẹ̀. Ìfọ̀n tó ti jẹ́ kí 10 yẹn wà bẹ́ẹ̀ ni pé torí gọ́fúnà tó ti wá sọ fún ọ pé candidate tó so wọ́n ti bí tẹ̀ down to 5 irọ́ ni mo fi fẹ́. Orí 10 yẹn náà wà tí gọ́fúnà ti sọ pé kí ẹ fẹ́. Kúyẹ̀ Jubril Martin Kúyẹ̀ ṣé family yẹn ló ti. Kì í ṣe Jubril Martin Kúyẹ̀ Honourable Kúyẹ̀ ṣé ẹ̀gbọ́n orúkọ ẹ̀ ní Honourable Kúyẹ̀ náà pé. Ṣé wọ́n bá? Wọ́n láti family. Ọmọ mi ni. Ìkàsẹ́kẹ́ ti ọmọ ìjọba ìrẹsì ó ti wá ẹ mú tara yín. Let me call you before you speak. Sister Bliss, I will remove you now. So ẹ mú tara yín. 5 làwa rí online bọ̀ ẹ̀yin sọ pé 10. Ẹ jẹ́ fún yín lórúkọ àwọn 5 yẹn bọ̀. Ẹni pé Balógun ó ti jáde níjẹta. Ẹ mọ̀ pé àwọn ògbẹ́yìn wọ́n tún jẹ́ kó yé wa pé Dàpọ̀ àbíbá gómìnà Dàpọ̀. Wọ́n lè ń dọwọ́ rú. Èmi kọ́ mo sọ o. Sista Yetunde tún sọ ń bí Balógun tó ti sọ fún wa níjẹta. Authentic said Jubril Martin Kúyẹ̀ is late and is from Agboiwe. When we do what? Mo ní Balógun Èkó ti sọ ọ̀rọ̀ Kúyẹ̀ ó ti ṣe ti gbé ẹ̀jìmá tí ìbọn fídíò Balógun Èkó yẹn kó lọ gbọ́. Balógun Èkó ti tún ẹ̀wọ̀n pé lórí ọ̀rọ̀ Awujale yìí Balógun Èkó is another person tó ń ju information síta. So he said something about Honourable Kúyẹ̀. Abájọ mo lè kó ní. Abájọ ó ti yé mi sí o. So Balógun Èkó yìí ó wà related. Ó ti yé mi. Èmi ò mọ̀. Òun lè ṣe ní tó ń jà bẹ́ẹ̀ ni. Ọkọ̀ táàgà ọ̀fẹ́ làwọn ọ̀dọ́ mi. So ó ti yé mi o. Prince, good evening, how are you? Spark ló ní ó ṣẹ̀ṣẹ̀ clear àkọ́kọ́ sí ni. Ó jà gan. Ọjà ẹni tí ṣe bá dàpọ̀ jà pé ó dà state tó ojú ilẹ̀ state yẹn wọ́n náà lọ tún kó pressure ní Lagos state lórí àwọn tó bá sick látọ̀ state wọ́n kó wọn lọ sí. Bẹ́ẹ̀ni orí òótọ́ nìyẹn òdodo ọ̀rọ̀ nìyẹn. So Balógun, thank you Michael Pounds for the rose. Thank you very much o. Ẹ ṣé o, ọwọ́ yóò ní kọ̀ǹsálà àpò, mo really appreciate ẹ o. So, okay Balógun Èkó. Wọ́n tún fún mi ṣe nọ́ọ̀tì. Ẹ máa ṣe ohun mi o. Tí o tó kọ́kọ́ rí ní ìgbà tí explain ṣe tó wọ́n fi ṣe wà pé máa ṣe kú wa ní pé àwọn dẹ̀ ti nominate candidate tàwọn láti fún ẹbí tàwọn.
ó ṣẹ̀ṣẹ̀ yé mi ni because ẹ mọ̀ pé bọ̀dá Wasiu ti wọ́n ti sùn rẹ̀ wọ́n ti kọ́ lẹ́tà sí wọ́n ti fún níwèé ìpẹ̀jọ́. Ẹ̀yẹ́ náà ń kọ́ lẹ́gbẹ̀ẹ́ ìgbàgbà tó jẹ́ ẹ máa ti rí ẹ̀ gan àwọn kéèsì tí ò lè jẹ́ ẹ náà ti ṣe kéèsì ní báyìí dáadáa tí ò lè jẹ́ ẹ wọ́n ti fi ní pé ṣọ́ọ̀kì wọ́n dá ní next one now fíìmù náà àwọn tó kàn ní àwọn dẹ̀ fi candidate tẹ́lẹ̀ wọ́n dẹ̀ fẹ́ fẹ́ ìdọ̀dọ̀ kan fẹ́ máa ṣe wọ́n gbé ilé ẹyẹ máa jẹ́ káwọn èèyàn máa tẹ́tí yín pẹ̀lú ọ̀rọ̀ náà pé kí ní kéèsì kò láti Nàìjíríà wọ́n ti ń ta sí yín orí Yesterday you are disturbing the flow of this program see Ayinde ti sọ bẹ́ẹ̀. Ẹ kálẹ́ o mo ẹ jẹ́ àbẹ̀rẹ̀ ta ni candidate ti yín ẹ̀yin tó wà ní comment section ẹ jọ ẹ ta mo ti sọ tèmi omi ò fi bo. Abímbọ́lá Ọ̀nàbànjọ ni tèmi ta ló fún mi Michael thank you very much. Abímbọ́lá ọmọọba Abímbọ́lá Ọ̀nàbànjọ bí mo ṣe gbé nìyẹn tí mo kàn rárá bọ́ọ̀sì bọ́ọ̀dà mi yẹn ni ó kàn go viral ni mi ò mọ̀ rí mi ò rí wọn rí mi ò mọ̀ wọ́n rí mo kàn rí pé this guy wọ́n máa ilẹ̀kùn tó máa kàn ní ààfin eléyìí á le jù wọ́n máa kó ẹrù wọn láti Ifẹ̀ ni wọ́n á ṣí lọ sí Ìjẹ̀bú big time àwọn ọmọbìnrin wá gbórí wọlé lórí gbogbo ọ̀nà ghost thank you jọ who is Abímbọ́lá here ìyàlẹ́nu ló jẹ́ tí mo rí pé Michael thank you for the rose. àwọn èèyàn ti ẹyin wọ́n sọ tuntun ìrẹ̀lẹ̀ ẹ̀ka ọ̀pọ̀ ní àwọn òní kandidate ẹ̀jẹ̀ máa wò. àwọn èèyàn máa ní ẹjọ́ kí n ta ní candidate ní Facebook and TikTok ta ní candidate yín. ok ẹ ní candidate so ẹ má jà ẹ jọba ní candidate nǹkan tó bá gbélé wọn lọ́wọ́. ọmọ ọba ló ń win ọmọ ọba tèmi nìkan. Aṣíwájú ni wọ́n ní 173 wọ́n ní 173 ọ̀pọ̀ àwọn tó wọ̀ wá. ìyẹn kọ́ ló máa gbà Prince Abímbọ́lá Ọ̀nàbànjọ ṣe rí pé ẹ̀yin ẹ̀fọ́ bá jẹ́ àfọ̀kẹ́wọ̀n Awujale spam thank you. mo kà á ní o ẹ dìbò sórí ẹ lẹ́nu mọ́ Dr. Adekunle Hassan yes àwọn kan náà sọ̀rọ̀ Dr. Prince Abímbọ́lá ṣe rí àwọn èèyàn ti pẹ̀lú ọ̀bùbù. Àwọn gba tiẹ̀ bàjẹ́ orí ọlá èèyàn mi pick orí ọlá. Yes mo mọ̀ he's an elderly man I think he's about 70 or so abi. But I think we need a young to me omi ọsọ wọn jẹ̀bú but I think a younger person will have been better but my opinion mi ò máa tà o so orí ọlá mo ń kà á ẹ máa dìbò yín lọ́wọ́ yín bí. TikTok 172 ló máa ń tẹ̀lé mi. Anyone chosen by the family is my choice. Thank you BC. Society náà sọ pé tí family bá mú ni tiwọn. Ta lè yí mú. Èmi ò fi tèmi bo. Bí màá tí èèyàn tó mú bọ̀dá tájù. Ta ló mú bọ̀dá tájù o? Abímbọ́lá is ó dìbò fún. Tó bá ní kí social media dìbò pẹ́ẹ́. Abímbọ́lá ló máa wọlé tẹ̀gbọ́n fún wọn láyè ká dìbò á díẹ̀ ló á bá gbogbo Ìjẹ̀bú. Yes, I think everybody student from Ìjẹ̀bú family is my candidate okay. Abímbọ́lá Ọ̀nàbànjọ níṣẹ́ àwọn akọ́lẹ̀ máa dìbò àwọn gómìnà ni. Don't really know Abímbọ́lá personally, but he has got swag though. Yeah, he got it. Ọmọọba is a great guy. Yes, mi ìmọ̀ náà bọ̀ wọ́n kò ká CV ẹni mo dẹ̀. So, aṣíwájú inú wọn ta ni candidate yìí o, ìtawà lórí plan àwọn panelists rẹ̀ jẹ́ ìbéèrè candidate nígbà tó bẹ̀rẹ̀. Aṣíwájú ta ni candidate yìí. Abdulrahim Adéhùn sọ pé may the best among them win. Ó ti sọ tiẹ̀ ṣáájú lè ti sọ tiwọn. Wọ́n ti sọ́wọ́n tún tá ìpò ẹ̀gọ́. Aṣáájú ẹ̀yin ni aṣíwájú ẹ sọ̀rọ̀. Wasiu Adisa is my candidate. No, ọmọọba Abímbọ́lá Ọ̀nàbànjọ ní tèmi òun ní kẹ̀kọ́ Awujale mo èmi ò fi tèmi bo. Ọ̀rọ̀ tèmi. That is why you are individual. But
Sister Fúnmi ti sọ pé mi pé anybody tó ń bá mú beef ní anybody tó Michael P please Michael P who is your candidate before we start. Thank you. Ọ̀bẹ́ta ta ni candidate ti yín o. 1 minute. Aṣíwájú inú wa máa ẹ jẹ́ ká mọ candidate àwọn àmàbìrì reason wọn máa ká ìwé. Ọ̀bẹ́sà kíta ni candidate yín. Ọ̀bẹ́sà you are not talking, I'm dropping you. Àwọn èèyàn wà tó fẹ́ wọlé. Sister Tina, can you unmute yourself and tell us who is your candidate before we go further? Okay, Ọ̀bẹ́sà, good evening. Sultani, Wasiu Tani, Masha, thank you. Ọ̀bẹ́sà Tani ti yín. Thank you. Ẹ káalẹ́ gbogbo everybody. A ti ṣe eré, a ti kúrò lórí ẹ̀jẹ̀. Let's get to the real koko. Yes, ọ̀rọ̀ Awujale ti ń lọ with the look of things. Ó dàbí pé a lot is going on underground. Oríṣiríṣi ń gòun. Ẹ rántí pé a sọ̀rọ̀ Apèbí àti Jagiri níbí ní the last time pé why ti Apèbí? Jagiri àbí wọ́n ń ṣe Jagiri ni àbí Jagiri kí lẹ pé yìí Jagiri ok Jagiri gbogbo ká ti sẹ́kọ̀ wọ̀n ní Apèbí ni àbí ebi Apèbí ni the last time was actually lórí social media wọ́n ní àwọn Òṣùgbó àwọn oníṣẹ̀ṣe àwọn wọ́n yarí wọ́n ní wọ́n àṣẹ́ẹ̀tì àwọn tó wá látọ̀dọ̀ àwọn ilé tó ń dìní wọn tó ń jẹ tí ò wá látọ̀dọ̀ Lisa wọ́n dẹ̀ ní láláì jẹ́ pé àwọn ò ní jẹ wọn ò lè ja Awujale ẹ̀yin tẹ́ ẹ̀wọ̀n tán wà ní òtún bó bá ti ń sọnù ẹ máa he ní ìwọ ẹ̀mọ̀ kó mi kì í ṣọmọ Ìjẹ̀bú o nǹkan tẹ́ ẹ kọ́ mi lórí platform yìí náà ni mò ń rántí o. But wọ́n ní mo ní fídíò ẹ̀ lọ́wọ́ wo mi wàá mọ̀ bóyá àwọn kan náà ti rí and láti tún rí another ẹ̀rọ pé bẹ̀rẹ̀ Wasiu wọ́n withdraw court kìíní wọn all of a sudden wọ́n tún padà wọ́n on the 14 wọ́n ní kìíní yẹn náà tún fi ìdí rẹ̀ mi ni but wọn ò tí ì jáwọ́ wọ́n sì ń kọ àwọn lẹ́tà wọ́n ní competition sí gómìnà and everything. Now àwọn kan sọ pé àwọn ò fẹ́ wọ́n ní Gbénga Daniel ṣe lọ́ọ̀kan tó ní ẹ̀sìn tí ọba bá ń ṣe òun nìkan fi wọ́n. Is it Dàpọ̀ Abíọ́dún ojú Gbénga Daniel? Ta ló initiate it? You started it, Sister Ayinde. Aṣíwájú ta ló bẹ̀rẹ̀ ẹ̀? I think it was Gbénga Daniel. I'm not talking about ta ló bẹ̀rẹ̀ law yẹn but ta ló initiate that law. But ta ni ó wá which governor gómìnà wo ló wà bẹ́ẹ̀ nígbà tá Awujale àná initiate ẹ̀. So Dàpọ̀ ló ti sign it into law now. Okay. And now the gbọ́dọ̀ àwọn ọmọ Ìjẹ̀bú sọ pé kò fẹ́ ẹni tó máa ṣe ìṣẹ̀ṣe làwọn fẹ́. Bẹ́ẹ̀ni náà bọ̀ ni wọ́n ti sọ ọba yẹn pé Christian ilé tí Christian bá jọba wá sí ní Christian way tí Muslim bá jọba wá sí ní Muslim way. Bọ̀ wọ́n ní àwọn Òṣùgbó àwọn oníṣẹ̀ṣe they kick against it. Mi wàá mọ wọ́n ní Gbénga refuse to sign it. Ẹ̀hẹ́ àwọn olóṣèlú sọ ọkọ̀ tó dúró mọ̀ ó ní it has something to do with Gbénga. They say Gbénga Daniel refuse to sign it but Awujale Dàpọ̀ Abíọ́dún ló wá sign it into law last week. Ẹ̀yin ọmọ Ìjẹ̀bú ṣé ẹni tó ń ṣèṣẹ̀ sílẹ̀ fẹ́ ni àbí modernize ọba?
1 minute. Ẹ káàbọ̀ sórí ètò. Other side, other side here now. That's a question. So because I'm not telling you, all not attending to that. We attend every other stage. Me, I don't know. States. Sorry, that's a state now. So Ọba, we now have but thing is ọ̀rọ̀ ti dá mi lóhùn ó ní there is nothing like modern Ọba modern Ọba tó bá jẹ́ pé kò sí modern Ọba ni àwọn náà yóò ní ṣẹlẹ̀ ó ní bí àwọn bàbá ńlá bàbá wa ti ń ṣe. Wọ́n nísìnyí tí eku fi ń ké bí eku tí ẹyẹ fi ń ké bí ẹyẹ tí ìlú fi tùbà tó tùṣẹ́. Àwọn modernization yìí náà ló fà á tí a fi ń rí àwọn modern Ọba wọn yapa o ẹ̀wọ̀n mi fẹ́ sọ̀rọ̀ o kò sí modern Ọba yapa ọ̀pọ̀ o. So now we have what they want to abolish tradition ní Ìjẹ̀bú land ni. Ẹ má jẹ́ àtọ̀ra wa kí ló ń ṣẹlẹ̀ gbogbo. Ṣé ẹni tó ń ṣẹ̀ṣẹ̀ ṣe Ìjẹ̀bú fẹ́ ni àbí àwọn ọba tó the modern ones. State government. So you don't get what today. So somebody the question referendum, like what do you get? So the side to was another day before I would have it. Which was social debates. That understanding what finance social life when you want finance share the automatic way to where I'm going to example what to share Somebody said something. Say if you are not ready to be if you are not ready to do Isheshe, why do you want to be an Oba? So go ahead. Thank you, sir. So what business can be made enough? So you don't allow them to what so sure what you don't feel whatever felt. So the government has to be very careful of imposing what you buy a impose. Yeah, but people actually project that one of the people face me. And this is the reason why I say this. I'm free of woman. Yeah, I don't tell you on my wife about me. So you are careful. Friendly, financial friendly, affect workers. They are coming back to overjoying. See, I think back to very retirement. Senate House, they do shit up. The defense office, so I understand the same. You be more by the one fine. Size for your man to manage your work. It's not about that time. Only fashion will be very, very good. Controversial. I'm trying what to do. So he has to be very careful about what he portrayed. Carefully. Because in contemporary is again in the sense that often trade, senatorial ambition, trade is okay. They understand they okay, who are you or where it's in the close of the supporting money, and you get it really bad. So we are going back. This is the thing that got to how many so he has to be very careful. No, our two parents, we come up. So that's so we need that so we need that continue they will get interest here fighting. So we're talking about what it's saying. So kí ni Ìjẹ̀bú fẹ́ ná? Nǹkan tí Ìjẹ̀bú fẹ́ ó fẹ́ progress stage yìí ẹ fẹ́.
So it's not that we always had those modern numbers. Crazy. So it's not me. It's not what I introduced to me. I'm not here for my own. I'm for me already. I'm not for my. They should know this. So indirectly, ẹni tí ó lè balance ìṣẹ̀ṣe tó lè ṣàfẹ́lẹ́fẹ́. Somebody asked me, Royal Prince said 91 aspirants for Oba is not too much. No, Royal aspirants want to reduce their C10. Ẹ̀jẹ̀ bá a pa tá a pè bá a ṣe à program yìí. Amen. Àìdá wọn síbẹ̀ ní mú jẹ́ àìdá wọn dá sí o ẹjọ́ ẹ káàbọ̀ sórí ètò. Ṣé wọ́n dáná ọba lẹ́fẹ́ ni? So what's that question? Sister today that is your own opinion. That's your own opinion. Other people will say their own opinion between them lórí modern ọba and ìṣẹ̀ṣe. Some people might not want interested in ìṣẹ̀ṣe. So now there is a new law tó sọ pé nǹkan tó bá ẹ̀sìn ọba tó bá wà lórí oyè nìkan fi sí. But can you please, if you are here, mute yourself. If you are not speaking, Tina, move in another manner. Nísìnyí, bóyá tèmi bá di Christian, èmi Christian kò dẹ̀ jẹ ọba tí àwa mọ̀ ni pé ìṣẹ̀ṣe ló fi ń ṣe ọba. But now, wọ́n ti change everything. So that's why Kéwà sí dé òun àná ẹ̀kọ́. Ìjẹ̀bú Òde and expose ọba which is different from modern ọba. Kò yé mi o díjì, kò yé mi òyìnbó yẹn ò yé mi bó bí iṣu ṣe. Okay, Ìjẹ̀bú ọba expose which would. Irú verification wo lè tún ní kí n kàn? Àwọn ẹ̀wọ̀n ti dé wọ́n ní kí n máa confirm verification kan. Kí ni máa pín 4 minutes wọ́n ní kí n confirm verification kan mi ò dẹ̀ mọ́. We detain inactivity during your current life. Complete the verification to continue your current life. Ní ìmọ̀ bóyá ó ti report mi ò mọ̀ wọ́n sì tún dé o. Wọ́n ti. Ẹni ọmọ tó bá di 4 minutes tó bá lọ máa padà wá ẹ má wọrí. They are flagging us, I don't know. So go ahead, let's do 4 minutes. Nothing more than as at 1960. Ẹ̀yin Facebook ẹ ní problem o tọ̀dọ̀ yín wà ókè o. Mo ń gbọ́ yín o. Òyìnbó tó ṣe Facebook ṣe ní ìsà. Ṣé mo pé ẹni ẹ̀mí ká sọ̀rọ̀ dà? Service error ti gbà. Lẹ́yìn tí ní náírà traces ọ̀tídà tó fẹ́ dà. Ṣé ní tí dàpọ̀ bá ti lọ tó ẹni tó bá wọ̀ bẹ̀? No, there's that one of these ones that you are evidence. Another day, you see, when they change it at any time, you understand? I know. There's no man. Come out to the one about what then you was about that. Send it to them to help out. That one of them is the life for it. That's all I'm saying about that. That was a very useless government. I'm telling you. That's the send it to like it. See, that was the They say why is government getting involved in royal issue? I don't fẹ́ sùn rẹ̀. Why not the custodian culture that approach? My culture is what to be a custodian of the culture. What to be the number one citizen of that state, of that community. Everything that makes us to be good here, which is our culture, our traditional beliefs, media, identity. You don't interact with it. Àwọn mélòó ló wá ń ṣèṣẹ̀ṣe nínú gbogbo àwọn tó jẹ́.
Àǹtí Bísí ẹ̀jọ̀ ẹ bá mi. Ẹ jọ inú àwọn tẹ̀mí rí bẹ́ẹ̀ ni àwọn tó ti jago ní omi ò rò pé àwọn tẹ̀mí rí bẹ́ẹ̀ tó ṣe ṣẹ̀ṣẹ̀ mi ṣé ó wà nù wọn ṣá. Now, another kind of protection is if you know you can't do it, you know you're against our tradition. Why you go? What's my traditional Ẹ gbọ́ ẹ̀jẹ̀ máa sọ. tí wọ́n dá ẹ̀sìn kan tó ti pẹ́ ẹ̀ẹ́dẹ̀ pàjẹ́ ìfọwọ́sọ àìsàn. Ìfọyínjà ọ̀tọ́rí ẹ̀ sọ pé ìjẹ̀bú àti ìpàdé pàtẹ́ ìtàn ìgbà ọ̀pọ̀ bá ṣe fún mi àwọn ìbáná sọ̀pọ̀ sí ẹ̀ àtúntò ìlú ọ̀pọ̀ sí ẹ̀. Tí ẹ wá ní ìjà tó máa ń rí gbogbo wa láti dẹ́ òtí lè yí. Ṣé wọ́n ti ṣẹlẹ̀ lọ́dọ̀ yín náà ni? Ẹ̀gbà kọ́ ni yé wa wọ̀ ẹ̀gbà náà ni yé wa wọ̀. Okay, now who can say something? Ṣé ẹ̀gbá fẹ́ kí máa kíkiri ìtúlọ ẹ bá káàbò? Gbogbo ọ̀nà bá tí antibases antibases ní ẹ̀yà kan sọ àbẹ̀ ní ẹ̀gbà tí ìwé èdè ẹ̀gbà lè sọ. Tó yẹ ní ẹ̀gbà kan sọ àbẹ̀ gbà. Ẹ̀gbà sọ wà. Ẹ̀gbà ló ní ìwé àtúnṣe gbà. Ẹ̀yà pé ẹ̀yà ló wọ́n dà wọ́n ti. Ẹ̀yẹ wa là ń jẹ́ mi ìgbọ̀n náà ní pé ẹ̀yẹ wa là ń jẹ́ àjẹgbàgbọ́. Kalẹ̀ bá tábò wọ́n á tún gbé lọ o. Sister please thank you for the rose o. Gómìnà dàpọ̀ wọ́n bá yín wípé àwọn ọmọ stéètì yìí wọ́n ti yarí o. Wọ́n bá yín wípé wọ́n lè ṣe nǹkan kan. We are not endowed for Yewa and are working together. Sister Bisi ló sọ. So can you fully who? Thank you. I want to get there. Thank you, ma. Ẹjọ́ pápọ́sù náà ṣe bẹ́ẹ̀. Ẹjọ́ bá wa ṣí àyè. Wọ́n ní you can't blame them. It is Yoruba program. Hey, I don't understand what is going on. Ẹ jẹ́ àbáwá báàbò. Ẹ ṣí àdámẹ́ wáyé ní wọ́n bá kúrò láti gbé lọ. Pẹ̀lú ẹ̀ náà kò tí ì sẹ́ni tó jáde openly. Wọ́n jí sọ fún àwọn èèyàn wọn lábẹ́lẹ̀ ni. Kò sẹ́ni tó jáde. Wọ́n ní èmi náà gbọ́ kìíní yẹn pé owó allocation wọn. Gbọ́ tí ò yẹ mi kí ni gbogbo wọn lọ ra SUV fún gbogbo àwọn ọba yẹn fún. Ṣé state mi náà ó kàn gbé jí gbogbo àwọn ọba àwọn gómìnà yẹn ló ra jí fún gbogbo àwọn ọba kí ló ṣe. Àti mọ̀rí nǹkan tí dàpọ̀ ṣe ní pé ó fún ẹ̀ sọ́kò chairman ṣe ní àwọn pass ṣe ló pọ̀ rẹ̀ tí kò bá tẹ̀ ní kọ́kọ́ lẹ̀ ní bẹ́ẹ̀ tí wọ́n ṣe é níbẹ̀ ìyàwó fún ó ṣàfẹ́fẹ́ lárí. Ṣé kí wọ́n tó fà bẹ́ẹ̀ lọ sí ìdíje àti pé ọ̀pẹ pé ní ẹni sùúrù náà ìdí ó dábí sọ̀rọ̀ yìí ní kú. Ó dẹ̀ kẹ̀kẹ́ mẹ́rin náà wọ́n náà sọ̀rọ̀ ọ̀pẹ kẹ̀kẹ́ náà wà
what he did is not even abandoned the state. He abandoned his child of shame. No, for not trying to purchase something at him or it was Kama Sura. The man is a water guy who are going for him or another person. So he's the one ẹ má ṣe é pé àti wọ́n rí normal state èkó ló máa ń gbéra wọn straight lọ́rọ̀ private state. wọ́n ti fi local state lọ ṣe ẹ̀kọ́ bẹ́ẹ̀ dàpọ̀ olórí kúkú ni bàbá yẹn kò ṣe fún wọn. I'm telling you, wọ́n ṣe sọ pé ẹ má kó àwọn ọ̀dà fún ọjà pàmò táàsì ilẹ̀ ló fẹ́ náà fẹ́. ṣé wọn bá wúlò àgbà ṣe é wọ́n tó gbọ́dọ̀ bẹ́ẹ̀ wọ́n ti dé àfẹ́ kàṣe kálẹ̀ àárín ọjà kan tí táwọn ti táwọn yóò jẹ́ kí ọjà fún ilẹ̀ tó ń ṣàkíwà bẹ́ẹ̀ fún ọkà tó gbà káwọn ẹgbẹ́ wà lábẹ́ ìgbà àwọn ẹgbẹ́ òkè òkè jọ tó ti tó ìyá sí jẹ́ wọn bàtọ́ dá sílẹ̀ ilẹ̀ yìí lọ́ọ́ jà ìfọ̀ lọ́ọ́ jà fún. There is no peace that the back has no state. ṣé gbogbo ó dà ní ṣe gbogbo sáìdì Ṣàgámù náà. He's from that side. Táwọn Ṣàgámù náà tún ní kò ṣe kankan ni. Ẹ bá wa fara tàbí orí ibi tó ti ń fara táàpù rí ẹ fara táàpù ẹ̀yin èèyàn yìí náà. Ṣé ẹ bá fara táàpù láti ṣe ẹ̀fẹ́ program yẹn tó bá cut mi ní padà wá o. Is that bad? Princess, is that bad? Anybody that raise application against them is charging them to court. Don't release. See Wasiu key. So come on, media person, you know, I'm going to this level. Don't just announce it to the whole world, but people close this level.
So gómìnà yín kí ló wá ṣe kò ṣe kankan rárá. Wọ́n gbé dàpọ̀ wọ́n bá yín gbé o. They say I'm also saying people refuse to listen. Wọ́n là wá o. Nítorí pé ìyẹn náà tẹ̀lé bí ọ̀gọ̀ngọ̀ Sùmọ́nù ìyẹn náà tẹ̀lé bí kìíní ọmọ ọ̀tá nìyẹn náà ọmọ princess ní lọ́tà o orí tẹ bá dàbí rọ ẹran èèyàn lọkọ lọ sí general hospital náà sí. àníkà ẹ lọ sátán láti general hospital láti gbogbo ojú òre àtàn winners títí dé àtàntà títí dé àná Ajégúnlẹ̀ ìyànà Lùsádà 4 years ago tí dáàdi mi ṣe 88th birthday honestly ìyá tó jẹ wá òun ló ń lọ náà kọ́. wọ́n ní Ṣàgámù road is so bad since 3 years. ẹ jọ̀ọ́ nígbà tí ẹ dárúkọ gbogbo Ògùn state yìí sìn is from this Ṣàgámù side so kò sí nǹkan kan tó wá ṣe. kò wá sí ọ̀nà kankan tó ṣe. Sister Maureen Ṣàgámù GRA nílé mi wà. ibi tó gùn state má jẹ́ dé Ògùn state wọ́n ní Èkó ló ń gbé tó bá dé anywhere tó bá lọ lóògùn helicopter ló ń gbé káàkiri helicopter ló ń lò kò ló mọ́tò. So why would you investigate ibi tó wọ́n yẹn lọ ibi tó ń dà party gbogbo wọ́n yẹn sí? There is no development taking place in Ogun State, both at the local and the state level. So níbo ló ti wá dé àwọn ambulance tó kó jáde fún tó ń gbà tó ń yí kò sáà. Auntie Yetunde, sorry to cut in. Uncle Dapo has spent so much money before he got to this place. Let's remember, I know him very, very well. In the days of so he's trying to recoup his investment. Auntie, this man has been seriously rinsed out. I'm telling you God's honest truth. His whole IT company, when he started years and years, I'm talking over 20 years ago, when he started trying to be governor, he has spent so much money. They have rinsed this man to the last penny. So I would not be surprised whatever he takes back from the government of Nigeria right now. So justifiable. I'm not saying it's just Auntie. No, don't get me wrong. I never said it's justified. Nobody forced him to spend the money he was spending. I'm just letting you know the sort of politics. Try to recover gbogbo tó ti lose lot of choice. Auntie, he has spent money. Me, I'm of the no, but what about airport, Auntie Maureen? Ó bá lọ sí airport sí ìlú kékeré yẹn Ìpẹ̀rù. Auntie, but if he doesn't do it in his place, the people from his place they say you'll be disappointed if you go to his hometown, Ìpẹ̀rù. So, you know what? Any white elephant project airport here because then me bawa Abeokuta is one of the most populated places in Ogun State. O se si Sabuode, o se si Ṣàgámù, kò ṣe sí Ifọ̀, Sango Ifọ̀, o ṣe sí Abeokuta. O lọ ṣe sí Ìpẹ̀rù láti travel láti Abeokuta sí Ìpẹ̀rù ṣé mi ò ti dé ibi tí Abeokuta sí Ìpẹ̀rù ṣé mi ò ti dé Ìkẹjà ṣé mi ò ti dé Muritala tọ́nà bá da láti Abeokuta sí Ìpẹ̀rù ṣé mi ò ti dé Muritala tọ́nà bá da ṣẹ́jẹ́ so that's white elephant, that's wasting of money. Ẹgbẹ́ ọkọ̀ tí TK sọ o, TK ló sọ o, ó ní Dàpọ̀ is not taking money from the government, Dàpọ̀ is stealing from the Ogun people. Yes. Ó steal ó dẹ̀ tó ti fẹ́ steal Awujale o. Any governor tó bá máa wọlé ní Ogun State padà sí gbogbo àwọn Chinese company tó kó wá sábẹ́kúta yẹn they need to investigate them. Ìfẹ́ dùn ní TK you are saying the truth. Kí ni interest ẹ ká tó wí pé ó ti gbélé àwọn èèyàn ó ti gbé fún Chinese company ká tó gbé pé mute please. ká tó ṣẹ́jú pé ó ti gbélé àwọn èèyàn ó ti gbé fún Ogun State àwọn olójà cement 3 cement company in the same village ẹgbẹ́ ara wọn ẹ ṣe ecological Auntie Maureen ẹ jọ̀ọ́ bá wa mute ẹni tó jẹ́ user yìí user 84 ẹ jọ̀ọ́ ẹ bá mute ẹni yẹn. ẹ ṣe ecological survey health and safety risk gbogbo àwọn ọmọ tó ń gbé bẹ̀ yẹn sìn wọ́n máa ní asthma àti cancer ẹ̀yin ẹ̀dẹ̀ ní good 3 cement company in the same village kí ló dé Ogun State nìkan ló ní limestone ní
gbogbo àwọn ilé àwọn èèyàn gbogbo àwọn èèyàn tó kọ́lé sí gbogbo ilé wọn rì ní wọ́n ti excavate gbogbo ìsàlẹ̀ ti wíìkì. ẹ jọ ẹ má bínú ma ṣé Ìpẹ̀rù náà ló tún ṣe cement factory sí ni. no airport ìtorí village airport ní airport ìtorí Ìpẹ̀rù tí mo mọ̀ àbí tí mi ò mọ̀. That very small place. Aunty Maureen ṣe ti dé Ìpẹ̀rù rí ni. Aunty Maureen ṣe ti dé Ìpẹ̀rù rí ni. Very small place ló lọ gbé airport sí. A very small place. Kò sí ẹ̀rọ ní ìlú yẹn. Very small. I know the place very well. So but ilé ìwé yóò wọ orí ìdàpọ̀ ti dàrú. Tẹ́lẹ̀ mọ̀ pé orí ìdàpọ̀ ti dàrú. Very small village ló lọ gbé kinní sí. Ló lọ gbé airport. White elephant ni. Wọ́n ní deep sea port ńkọ́ níbo ló wà? Níbo ni deep sea port yìí wà? Ṣé a ti gba kámú bó ṣe wà yẹn property yẹn máa ta fara wọn in less than 10 years tí ó bá ṣiṣẹ́ mọ́ wọn á ti wà dormant wọn á transfer wọn á ta fara wọn á ní private clinic investment. Hospital ti Amosu náà kọ́ hospital ti Amosu kọ́ ó ti di public private. Aunty Maureen ló mọ̀ nǹkan tó ń ṣe òun ló máa inherit airport yẹn gbẹ̀yìn ìyẹn ọmọ burúkú ọmọ dàpọ̀ yìí ẹ lọ kọ́lẹ̀ mo ti sọ fún yín pé ó máa wá ṣe retirement plan sí Ìpẹ̀rù padà ọmọ burúkú tẹ rí ọmọ dàpọ̀. ìwà ọmọ bíi tí Ìpẹ̀rù wà o. ṣé màá máa gbé Èkó màá wá fẹ́ lọ sí Abẹ́òkúta màá ṣẹ̀ṣẹ̀ lọ sí Ìpẹ̀rù lọ́wọ́ plane ni àbí báwo kò tó lọ tẹ̀lé àbí màmá gbábẹ́òkúta máa fẹ́ lọ sí Èkó capital ló yẹ kó wà state irú Ondo state yìí sì ó wà ní Àkúrẹ́. àbí Abẹ́òkúta Ìjẹ̀bú Òde whatever àbí Ṣàgámù àbí Aunty Maureen tábà tẹ̀ sọ pé òkè ó kọ̀ ó pé Abẹ́òkúta pé wọ́n ti ní a lot of ẹni bíbẹ̀ pé òkè òun fẹ́ gbé wá sí Ìjẹ̀bú kò wo Ìkẹ́nnẹ́ kò wo Ìjẹ̀bú Òde ṣé àwọn big towns yẹn kò wo gbogbo bíbẹ̀ yẹn. Ṣàgámù àbí Ṣàngó. Ìkẹ́nnẹ́ sì wọnú but at least Ìjẹ̀bú Òde wà ń bẹ̀ náà Ìṣàgámù dẹ̀ wà ń bẹ̀. Ṣàgámù wà ń bẹ̀. àní Ṣàngó Ọ̀tà àtàwọn ará Èkó tó ń gbé báńdì tí wọ́n ní fẹ́ lọ sí Ìkẹjà àwọn ibi tó wà populated tó máa rí Ṣàngó Ọ̀tà would have been a fantastic one. Seriously. Because gbogbo àwọn tó ń gbé yànnà pàjá gan máa prefer kọ́ lọ sí Ṣàngó Ọ̀tà kọ́ máa ṣe lọ sí Ìkẹjà lọ́wọ́ plane. bẹ́ẹ̀ni náà. bẹ́ẹ̀ni. ṣé èmi afẹ́ lọ sí Àbújá láti Abẹ́òkúta sí máa kọ́ wáyé. ẹ ṣẹ̀ṣẹ̀ kọ́kọ́ gbà pẹ̀lú lọ. mi ò ní mú tírẹ́ẹ̀nì mi lọ sí Ìkẹjà. Aunty Maureen sọ ṣe ti ní pé wèrè tó ó mọ nǹkan tó ń ṣe they are all just òun ló máa tabẹ̀ ẹgbẹ̀rún ló dẹ̀ máa. Only if Ìjẹ̀bú state is created today Ìpẹ̀rù will be the capital ẹ̀dúdà wàhálà lẹ́ ẹ máa jẹ́ káwọn Ìjẹ̀bú orí sálẹ̀ bí. ẹ gbàgbé yẹn wọ́n máa ń nọ dàpọ̀ lẹ́gbàá kò ní dánwò òun gan kò ní dánwò ó máa sáwọ tẹ́rí ìṣẹ̀ṣẹ̀ tó sá fún yẹn òun náà máa fi nà lẹ́gbàá wọlé tó bá dánwò Ìpẹ̀rù. ẹ máa wá dànù Amosu hospital kan támọ́sù kan tó ń kọ́ lọ́wọ́ gbà támọ́sù Ògùn state hospital ó ti parí ẹ̀ sí ó ti di public private. ó ní ká fi dàpọ̀ lẹ̀ jẹ́ àsọ̀rọ̀ ń pa Awujale wa ó yá ẹ ti sọ ẹ ti vent àǹgà yín gómìnà Dàpọ̀ they say Louis Sharp is bigger than Ìkẹ́nnẹ́. ẹ̀yin ọmọ Ìjẹ̀bú Òde north Ìjẹ̀bú Òde south Odo Ogbolu local government ẹ̀yin ni. they say he's busy competing with Leko Musa who doesn't care about it and Leko Musa máa gbà mí. Ìjẹ̀bú pípọ̀ ẹjọ́ ẹjẹ́ àti ẹ̀yẹ gbọ́dọ̀ dìbò fún. tọ́ba àlà olùkàwé kọ́ cast vote wọn kò sọ́mọ Ìjẹ̀bú kankan tó máa vote fún ẹgbàgbé ẹ lọ́wọ́ wo Abẹ́òkúta yìí tún yìí lẹ̀ títí yìí tún wà lábẹ́òkúta ẹ lọ́wọ́ Ìjẹ̀bú lọ́wọ́ Ìjẹ̀bú kò sí nǹkan kò sí títì. okay he is a senator Ìjẹ̀bú north okay. kò sí títì ní Ìjẹ̀bú. bàbá chairman tó kọ́kọ́ kí fún tó kọ́kọ́ complain pé kókó. ẹ jẹ́ àbáwá táàbù kí n máa tún lọ báwa táàbù yìí rí nínú lọ́ọ̀bù kó bọ́ síta increase number okay ó dẹ̀ péjọ àdàpọ̀ tá à ń sọ yìí a máa fi ilẹ̀ ẹ jẹ́ àbáwá táàbù ká fi dàpọ̀ lẹ̀ o. èmi ti máa táàbù tó ọ̀rọ̀ gọ́vnà mi ń bí mi inú sílẹ̀. ẹ bá táàbù mi tún fẹ́ kíkí nìyẹn tún lọ ká tún bẹ̀rẹ̀ géènì. àti ẹ bá táàbù èmi tí pa táàbù ń pa táàbù sí lọ́sí tó ọ̀rọ̀ gọ́vnà mi ń bí mi inú gbé mi. ẹ pa táàbù because ẹ bá pa táàbù ń sẹ̀ àárí nọ́mbà yẹn àwọ̀ ẹ jẹ́ àgbẹ̀ sí 10,000 láti gbé sí 10,000 á bẹ̀rẹ̀. ẹ máa ẹ wá ẹni Ìjẹ̀bú làwọn ò fẹ́ ẹ̀wọ̀n ò fẹ́ modern kìíní ìṣẹ̀ṣe làwọn fẹ́ àwọn fẹ́ ọba tó lè ṣe ìṣẹ̀ṣe tó dẹ̀ tún máa ṣe tó lè ṣe máa wà jọba ní Yorùbá tó máa wà modern mix with ìṣẹ̀ṣe ní Ìjẹ̀bú làwọn fẹ́ páwọn ò fẹ́ ọba ẹ wo Dàpọ̀ tí ò ní respect ìṣẹ̀ṣe.
bọ̀ èmi náà jẹ́ wàá ń wò pé alábòsí ni gbogbo wọn wèrè ni wọn tó bá dalẹ́ báyìí. Aunty Maureen ó tọwọ́ bọ̀ ṣùgbọ́n ìwọ kó gbogbo àwọn chairman lọ́kọ́ wa lọ búra ẹ máa gbórúkọ bẹ́ẹ̀. ẹ bèrè lọ́wọ́ gómìnà yìí ẹ má bèrè ẹni tó kí ni yìí làwọn kan máa ṣe àìdọ́dọ̀ ẹ̀. àwọn kan tí ó máa gbọ́ àwọn tó ṣe ó wà lórí social media ó dẹ̀ láwọn data boys tó ń àwọn data boys pọ̀ gan data boys pọ̀ gan a tó ń fúnra ẹ̀gbọ́n a tún kidnap wa lọ lòyàn fi ṣòdì ní ìfọ̀tò fẹ́ṣẹ̀. àti sùpọ̀ abẹ́ topic tí ó bá tẹ́yìn lọ́wọ́ ẹja dànù náà ìwọ ni abẹ́. ẹ má sọ yẹn style no that one is too much ẹ má sọ yẹn that one I won't take that. yóò gbogbo àwọn tó ń pretend pé pásítọ̀ làwọn ìmáàmù làwọn alábòsí ni gbogbo wọn ẹ mọ̀ pé ẹ máa jẹ ẹ̀kọ́ tí ò yẹ kẹ́ jẹ kílẹ̀ kojú lọ bẹ̀kún ẹ ṣe dó lórí pẹpẹ àbí kẹ́ dó lórí awọ yín. ṣebí ọ̀ka Fọlárí yẹn náà wọ́n ti ní kó lọ sí kinní ẹ̀ wọ́n ti ní kó lọ sí orí kinní ẹ̀ ń bẹ̀ òun náà gbé kọfí abẹ́bẹ̀. wọ́n ti sí lójú ẹ máa jẹ́ kó máa tọ̀ yín ní Nàìjíríà náà lẹ mú bíi awo òní wọ́n ní ọba ṣe kíní kan awo á tẹ́ ẹ má máa tanra yín ẹni gbélé tán sọ yìí wọ́n fẹ́ kà mí dáhùn wọ́n tẹ fẹ́ gbọ́ ló fẹ́ sọ fún àwọn yẹn. ẹ fẹ́ contest àyọ̀bá sílẹ̀ ẹ fẹ́ contest ẹ̀ pé ayé pásítọ̀ pé ayé mọ̀ọ́mù ẹ dó lórí pẹpẹ àbí kẹ́ dó lórí awọ yín àpè yín iṣẹ́ anybody ti mọ̀ pé tó bá ti jọba ìṣẹ̀ṣe ni ẹ̀yẹ ǹjẹ́ méjìlá bàlàdé bí kọ́ni ẹ máa fọwọ́ mú ó kò jẹ́ bàbá tọmọ kó máa làálàá. ṣètì rí àǹtí Maureen ẹ jẹ́ kí n tẹ̀ sọ́dọ̀ of culture. àǹtí Bisi ẹ jẹ́ kí n tẹ̀ sọ́dọ̀ that's why they should choose K1 as ọba is not modern but tiwa ni bọ̀dá mi. ṣẹ́rí àǹtí Maureen ṣẹ́rí Ìjẹ̀bú ò ní problem modern king tẹ́lẹ̀ we have always had modern king ṣe ẹ wo orú Awùjalẹ̀ yẹn sí àjẹ̀tú balance pẹ̀lú ṣẹ̀ṣẹ̀ so àwa ò ní problem yẹn. Ìjẹ̀bú ò ní problem yẹn gbogbo eléyìí tí ọmọkọ́mọ yìí ń ṣe ọmọ Dàpọ̀ yìí ó máa tẹ́ nídìí ẹ̀ lọ́kọ́lẹ̀ Dàpọ̀ wàá tẹ́ nídìí ẹ̀ because sórí lẹ́yìn ìgbà tó bá trade off Awùjalẹ̀ kìíní yẹn àwọn tó máa dúró díẹ̀ níwájú wà tẹni tó rí akíní tó lóò fẹ́ lọ yẹn àwọn tó máa bẹ́ẹ̀ dé pamọ́lẹ̀ wọ́n ti ń dúró díẹ̀ you see ó lè ṣe nǹkan kó mú jẹ má gbàgbé pé ọmọọba nìwọ náà ọmọọba Ìpẹ́rù lásán yẹn village yẹn ọmọọba nìwọ náà wọn bọ̀ wá yọ lórí ẹ̀. àti yẹn tún jẹ́ ṣàwọ̀lú this way tó tó máa ń fi igi cassava àti parí cardboard tó máa fi ṣàkóso. àwọn pẹ̀lú ó máa bínú tó o. èmi ò sọ mo ní ṣàwọ̀lú this way tó tó máa mú igi pákí náà máa fi mú cardboard èyí náà máa fi kó this way tó àwọn ìlú this way tó yẹn ni carton bọ́ máa mú pálí carton paper brown. mo ní pé bọ́ nínú àwọn tó wà nílẹ̀ yìí nínú àwọn tó mú yìí èwo nínú wọn ló ti ń ṣe ìṣẹ̀ṣe tẹ̀dẹ̀ rí pé ó ń ṣe nínú àwọn ọba yẹn. that is why àfàtọ́yà la ṣe sọ pé káwọn family wọn máa family wọn ló mọ̀ wọ́n délé dáadáa gbogbo ọtọ́ dẹ̀ sọ pé káwọn òṣèṣe alábòsí ni gbogbo wọn ẹgbẹ̀jì ológun kan mọ́sọ̀ bẹ́ẹ̀ láàrin òru wọ́n máa pretend wọ́n máa gbé tẹ̀sí bí àti bible wèé káàkiri Saturday àti Friday kọ́ jáde kọ́ yé ṣàbòsí because ngbà tí queen kú ní UK they followed it every day she's head of Church of England ìgbà tó bá jọba tí wọ́n máa crown Chelsea. ìgbà tó sì queen ní àwọn London òbí bò ó ṣe tí wọ́n gbé ayé gbogbo. bọ̀bọ̀ tó máa sí wọ́n jẹ́ kárí ibi tó ti sí ní Windsor Palace. ẹ jẹ́ kí n tẹ̀ dálé ní lọ mú court paper ẹ wá mò ń dúró ṣé ibi tó ti ń wá ní US ni kò ṣẹlẹ̀ ní àbí báwo. àwọn data efile àwọn data boys ẹ̀ wọ́n jẹ́ 2000 ni. àbí airport tó lọ kọ́ sí ìlú lásán bẹ́ẹ̀ yẹn ìlú kékeré yẹn ni kò rí òní àbí gbogbo títì tó ní yamayama bọ́ hospital ṣé gbogbo yẹn tó fẹ́ ká máa kó gbogbo ẹ̀ wá kí mú àwọn èèyàn tẹ máa threaten ṣá lórí ibi social media. àwọn jet 2000 ẹ rò bẹ́ẹ̀ pé wọ́n ti rán yín ẹ̀yin oní data boys data girls wọ́n ti rán yín jáde kẹ́ wá máa sọ̀rọ̀ ń bíbà àwọn wo lẹ́ threaten gbogbo kan tá à ń sọ bíbà proof wà. àní bàbá ẹ̀kọ́ tó tiẹ̀ ń bí mi nú máa yẹn ó kó yan wa kéré lógun state ìkọ́ tí kásílọ̀ ń ṣe ní wọ́ọ̀dù ní Lagos state ló máa ń gbé jáde náà máa fi gba àwọn court paper oníbọ̀bọ̀ ẹ̀wọ̀n ó kó yan wa kéré gan lógun state kàwákú gan kàwákú ẹjọ́ káwọn pa ló kà ní. ẹ ṣé o aṣíwájú ẹni àti pọ̀ sí ó yá ẹ dá wa lóhùn. ẹ dúró mo fẹ́ sọ kankan o ṣe rí ọ̀nà Abẹ́òkúta yẹn tẹ bá I don't know bóyá tẹ bá lọ́nà yẹn. àtìpá kúrò lọ́dọ̀ Dàpọ̀ ìtúgbé wa padà lọ́bẹ̀ ni. ẹjọ́ ẹ bá dúró ẹ jẹ́ sáré bèrè question yìí torí mo mọ̀ pé àwọn road kan wà tó jẹ́ pé state ló yẹ kó ṣe àwọn kan dẹ̀ wà tó jẹ́ federal they are not doing anything. mo wá fẹ́ bèrè pé ṣé Abẹ́òkúta ṣe gọ́ọ̀mẹ̀ntì ni àbí kí ni problem gangan ọmọ yẹn ti bàjẹ́ jù.
Lagos Abeokuta Expressway ṣẹ̀ṣẹ̀ gbọ́ Minister for Works Umari came July 2023 ó wá wọ̀ mí ó dẹ̀ fẹ́ bẹ̀rẹ̀ publicly ní máa yí lọ́bì fún pé kí federal government hand over ìlú òun máa ṣe àwọn dẹ̀ máa tó ẹ̀ àwọn máa gbowó the towing we don't mind him towing it because ọmọ ní bẹ̀tẹ̀ òun ló lọ́bì government if not federal government àti bẹ̀rẹ̀ náà bó ṣe ṣe Calabar highway náà bá máa ṣe bó ṣe ṣọ̀nà Iléṣà Ìbàdàn Iléṣà bó ṣe concrete náà bá máa ṣe lọ níbọ̀dá ìkọ́dà pọ́pọ́ pọ́pọ́ pọ́nìṣì wa lábẹ́òkúta ni kò ṣe kò jẹ́ kẹ́ni tó máa ṣe ó gbọ̀pá lọ́wọ́ arúgbó ni tó bá jó ti fílẹ̀ ni David Maya ti ṣe. àǹtí Bísí ṣé ọmọ Abẹ́òkúta ni yín ni. ọmọ Abẹ́òkúta ni mí. Abẹ́òkúta bí kò bí kò Ẹ̀gbá pè mí náà o Ẹ̀gbá ni mí o. bọ́bọ́ ọ̀dà pọ́pọ́ mo fẹ́ fi pọ́nìṣì bóyá ọkọ̀ tó bóyá mọ́sùn ṣẹ̀ ti tẹ̀lé ni kó dẹ̀ máa wò wá mọ́sùn tẹ bá rí Ṣàngó ebi ibẹ̀yẹ dẹ̀ ni ṣẹ́rí Ṣàngó Adó-Ọ̀tà local government pẹ̀lú and Ṣàngó supposed to be the commercial city. owó tó yẹ kó máa gbé ìdíjọ́gbó yẹn. ṣẹ́rí local government méjì yẹn tí local government tó bá kàn tiẹ̀ kọ́ Ogun State ò ní lọ́wọ́lọ́wọ́ those are the two places tó mú owó wọlé fún Ogun State. yẹrí Ṣàngó àti Owódé Ọbáfẹ́mi Owódé yẹn ibẹ̀ lówó wà lógun. lówó wà nítorí bẹ́ẹ̀ ni àgbàrá housing àgbàrá kìíní gbogbo ọ̀nà àgbàrá tó ní factory kò sọ́nà torí ẹ̀ ni tẹ bá wọ́n internally generated revenue Ogun State láti ìgbà tó ti wọlé tẹ́lẹ̀tẹ́lẹ̀ àwọn máa ń tẹ̀lé Lagos State ìtàmọ̀ ní Western Region this one tọ́ṣẹ́ last year we are number 5 Èkìtì nìkan la lead Ọ̀ṣun State wọ́n generate owó jù wá lọ ibi tí mo da àpà this visionaries àpà aláìlójú ti ta gbé síbẹ̀ akọ́tìlétà ọmọ tá a yàn yìí ọ̀dà ìdójú ti wà gan-an àfikún máa dàgbádá káàkiri. àfikún máa kó àwọn obìnrin yìí náà kiri ni olórí obìnrin. Mama ti jáde lẹ́ni o, wọ́n da ogbó sẹ́ẹ̀tì ní ilé ni. àfikún máa pati kiri ni máa gbé lọ́gbẹ́ court paper ẹ̀ máa bọ̀. owó àti ọba kan tó máa ń daṣọ funfun káàkiri yẹn náà pati náà fi ṣàtìmọ́. mo ready láti disgrace governor tó bá gbé court paper wà láì ní UK bíbá kọ́ dé mọ bá ṣe useless Nigeria kọ́ dé mọ bá àwọn politicians useless Nigeria. tábà ti bẹ̀rẹ̀ dọ́rọ̀ tó kò sí bá ṣe máa lọ court tó ní discovery òun dẹ̀ ní discovery yẹn máa kó bá. disgrace man yìí mo fẹ́ kó gbé court paper dàpọ̀ máa gbé court paper tó lọ gbé airport sí ìpẹ́rù DSS ló máa fi tẹ́tì yín DSS ló máa fi tẹ́tì yín bó ṣe fi tẹ́tì yín. village o serious. DSS ló fi tẹ́tì yín ló wà DSS ò sí lọ́dọ̀. DSS ló fi tẹ́tì wọn o máa bá sọ̀kọ́ tó kọ́ play káàkiri DSS ló fi tẹ́tì máa yẹn DSS ló fi tẹ́tì gbé tó ń lọ. máa yẹn ṣiṣẹ́ kiri lọ máa yẹn ṣiṣẹ́ lọ. DSS ló fi tẹ́tì máa yẹn. ó fi tẹ́tì gbọ̀ pé máa yẹn ṣiṣẹ́ lọ. asate ní mo ṣe tó ń ṣe lọ lọ́wọ́ máa yẹn jíjẹ lọ. àwọn èèyàn kan ń ṣe fídíò àwọn ọ̀nà tí yóò dá káàkiri Ògùn State ni o. tí wọ́n bá ṣe rẹ̀ kì yóò ya kí ló fi DSS tẹ́tà wọ̀ ìjọba mọ̀ kó ṣe dáadáa. ó fi DSS. One minute. Yep.
1 minute. Yep. One minute. Yep. One minute. Yep. One minute.